ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين
Bismillahir Rahmanir Rahim. Uzuru sọ wípé ọ̀rọ̀ Hazrat Saad òní à ń sọ lọ́wọ́. Hazrat Saad wọ́n kópa nínú ogun Badr, Uhud, Khandak, Hudaybiyah, Khaybar àti ìborí Mecca pẹ̀lú àwọn ogun yòókù pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n wà nínú àwọn atamátàṣe òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Nípa Hazrat Saad ẹ̀làwà yìí pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nínú àwọn ogun tí òjíṣẹ́ ńlá sallallahu jà ní àsìkò kan kò sí lẹ́yìn Hazrat Saad, Talha àti Hazrat Saad kò sí ẹnikẹ́ni tí ó ṣẹ́kù pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Hazrat Saad wọ́n wà pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nígbà tí wọ́n jáde lọ fún ogun. Wọ́n ṣe àlàyé báyìí pé a máa ń wà pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam láti jáde lọ fún ogun nígbà tí ipò wa wà tí ó ṣe pé kò sí nǹkan tí a ò jẹ àyàfi àwọn ewé igi. Ipò wa ó jẹ́ èyí tí ó ṣe pé oníkálukú ó ń rìn láti ó ń jẹun bí ìgbà tí àwọn ẹranko bá ń jẹun torí pé kò sí nǹkan kan tí àwọn yóò jẹ. Nínú àgbàwá mìíràn wọ́n sọ wípé àwọn oúnjẹ àwọn nígbà ọ̀hún ó jẹ́ ewé òró, ìyẹn jẹ́ igi kan ní ilẹ̀ ọ̀dọ̀ wọn. Hazrat Saad ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ lójú ọ̀nà Ọlọ́run ọba. Àwọn sì ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ ta ọfà ní ojú ọ̀nà Ọlọ́run. Èyí sì ṣẹlẹ̀ nínú sàríyà Hazrat Ubadah bin Harith tí àlàyé rẹ̀ tí ó wáyé pé ní Rabiul Awwal ọdún keje Hijra wọ́n gbé àwọn sàríyà kadìdì yẹn àwọn tí wọ́n yóò jagun kan tí wọ́n pè ní sàríyà Ubadah bin Harith. Nínú àlàyé rẹ̀ nínú Siratu Khatamun Nabiyyin Hazrat Mirza Bashir Ahmad wọ́n ṣe àlàyé nípa rẹ̀. Òṣù sọ wípé àwọn ti sọ díẹ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ rí ṣùgbọ́n àwọn yóò tún ní láti ṣe àlàyé rẹ̀ ní ibi báyìí náà wípé ní ìbẹ̀rẹ̀ Rabiul Awwal ó ní àwọn tí wọ́n súnmọ́ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ẹni tí ó súnmọ́ òjíṣẹ́ ńlá sallam ìyẹn Ubadah bin Harith Mutalabi ó ní wọ́n fi ṣe adarí àwọn ènìyàn kan lórí ràkúnmí láti jáde lọ kí wọ́n sì lọ mọ̀ nǹkan tí wọ́n ní láti jáde fún ọ̀nà láti mọ̀ nípa ìgbáradì àwọn Quraishi. Látara bẹ́ẹ̀ nígbà tí Ubadah bin Harith àti àwọn ẹmẹ̀wà wọn tí wọ́n ṣe ìrìn àjò dìde síwájú wọ́n dé ilẹ̀ Sariyatul Marra. Ibẹ̀ ó jẹ́ àyè kan láàrin Mecca sí Medina. Nígbà tí òjíṣẹ́ ńlá náà wọ́n gba ibẹ̀ kọjá nígbà tí wọ́n bọ̀ láti Mecca. Nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n fojú gan ní àwọn ará Quraishi kan tí wọ́n kó ohun ìjà jáde lábẹ́ Ikrimah bin Abu Jahl. Báyìí ni wọ́n ṣe kojú ara wọn tí wọ́n sì ní láti ta ọfà sí ọ̀dọ̀ ara wọn. Lára bẹ́ẹ̀ àwọn abọ̀rìṣà yìí ẹ̀rù bá wọn tí wọ́n sì wòye pé bóyá àwọn èèyàn kan ó ṣeéṣe kí wọ́n sá pamọ́ láti ṣe àtìlẹ́yìn fún àwọn mùsùlùmí. Látara bẹ́ẹ̀ wọ́n sá padà tí àwọn mùsùlùmí ó sì tẹ̀lé wọn. Bó tilẹ̀ jẹ́ pé nínú àwọn abọ̀rìṣà èèyàn méjì Hazrat Miqdad bin Amr àti Hazrat Udwa bin Ghazwan wọ́n kúrò ní inú àwọn ọmọ ogun Ikrimah tí wọ́n sì sáré lọ sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí tí wọ́n sọ wípé nǹkan tí ó fà tí wọ́n ṣe jáde pẹ̀lú àwọn Quraishi òun náà ni láti rí àǹfààní láti jáde kí wọ́n sì darapọ̀ mọ́ àwọn mùsùlùmí torí pé mùsùlùmí ni wọ́n láti ọkàn tó ṣe wípé nítorí pé wọ́n wà nípò lílẹ̀. Látara bẹ́ẹ̀ ni wọ́n ṣe kúrò ní ọ̀dọ̀ àwọn Quraishi láti bẹ̀rẹ̀ ní Jumadil Ula ọdún keje Hijra. Wọ́n ní òjíṣẹ́ náà sallam ni wọ́n mú àwọn Muhajirin 8 sí abẹ́ Sa'd bin Abu Waqqas. Wọ́n fi wọ́n ṣe adarí láàrin wọn láti lọ mọ̀ nípa ipò àwọn Quraishi. Wọ́n sì dé ilẹ̀ Khulaz náà ó wà ní ilẹ̀ Hijaz náà. Àwọn ẹni yìí wọ́n dé ibẹ̀ ṣùgbọ́n àwọn wọn ò fojú gan ní àwọn ọ̀tá yìí. Lẹ́yìn náà wọ́n tún gbé sàríyà Hazrat Abdullah bin Jahsh jáde èyí tó wáyé ní Jumadil Akhir ní ọdún keje Hijra. Bákan náà nínú àwọn ọmọ ogun yìí Hazrat Saad náà wà pẹ̀lú wọn tí òzó sọ pé àwọn ti sọ nípa rẹ̀ náà lẹ́yìn rí ṣùgbọ́n ní ìbámu pẹ̀lú tó wà nínú Siratu Khatamun Nabiyyin àwọn yóò tó ṣe àlàyé ní fẹ́rẹ́fẹ́ lé lórí. Òjíṣẹ́ lásán sàlám fẹ́ láti jẹ́ pé wọn yóò mọ̀ nípa àwọn ìgbìyànjú àwọn Quraishi
àti ìgbáradì wọn kí ó lè bá jẹ́ pé gbogbo nǹkan tí ó bá tọ́ láti mọ̀ nípa wọn yóò tètè mọ̀ nípa rẹ̀ tí wọn sì ní tí Mẹ̀dínà yóò sì wà nínú ààbò kúrò nínú àkọlù wọn òjijì. Lára bẹ́ẹ̀ ó ní òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ṣe mú àwọn muhajirin mẹ́jọ, wọ́n gbé ikọ̀ àwọn muhajirin mẹ́jọ dìde tí wọ́n sì rí pé àwọn mẹ́jẹ̀jọ wà nínú àwọn ìran kọ̀ọ̀kan Kùrẹ́ṣì. Lára bẹ́ẹ̀ wọn yóò tètè mọ àwọn ìgbáradì tí àwọn Kùrẹ́ṣì ń ṣe ní kúlẹ̀kúlẹ̀. Lára bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n mú ẹbí wọn, ìbátan wọn Hazrat Abdullah bin Jahsh láti ṣe adarí wọn. Wọ́n rán àwọn ọmọ ogun yìí jáde tí wọn sì sọ fún wọn àmíràn ẹni tó jẹ́ adarí wọn yìí pé ibi báyìí ní kẹ́ ẹ lọ àbí nǹkan báyìí ni mo ṣe ń rán yín, ṣùgbọ́n fúnra yín ni kí wọ́n jáde. Wọ́n sì fún wọn ní ìwé àkọ́ránṣẹ́ kan wípé ẹ mú eléyìí dání tí ẹ bá ti ṣe ìrìn àjò dé ibùsọ̀ méjì lẹ́yìn tàmẹ̀dínà ẹ ṣì wò kí ẹ sì tẹ̀lé nǹkan tí ó bá jẹ́ ìlànà tí ó wà nínú rẹ̀. Ní ṣókí nígbà tí wọ́n ṣe ìrìn àjò ọjọ́ méjì jáde tán wọ́n ṣe ìwé tí òjíṣẹ́ náà sàlám tí wọ́n sì rí nǹkan tí ó wà nínú rẹ̀ wípé ẹ lọ sí ilẹ̀ ìpẹ̀tẹ́lẹ̀ Nakhla láàrin Taif àti Mecca kí ẹ sì lọ mọ̀ nípa nǹkan tí àwọn Kùrẹ́ṣì ń gbé ní ìgbáradì kí ẹ sì wá sọ fún wa. Nínú ìkọ́ránṣẹ́ yìí náà wọ́n sì tún kọ síbẹ̀ wípé tí ẹ bá ti ṣe eléyìí tán tí ẹ bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ darí ẹ fún ní àǹfààní láti darí padà tí ẹ bá ti rí nǹkan tí wọ́n kọ sínú ẹ̀. Báyìí ni Hazrat Abdullah àti àwọn ènìyàn tí wọ́n wà pẹ̀lú wọn wọ́n sọ wípé àwọn ṣetán pẹ̀lú ìyọnú láti lọ sí ojú ọ̀nà yìí, kò sẹ́ni tí yóò ṣẹ́rí padà nínú àwọn. Báyìí ni gbogbo wọn ṣe lọ sí ìpẹ̀tẹ́lẹ̀ Nakhla tí ó ṣe wípé ràkúnmí Utbah wọ́n pàdánù rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀pọ̀lọpọ̀ ìyànjú láti wá. Látara bẹ́ẹ̀ àwọn 6 ó ní wọ́n ṣẹ́kù, àwọn 2 ti kúrò nínú wọn. Báyìí ni wọ́n ṣe tẹ̀síwájú nípa rẹ̀. Hazrat Mirza Bashir Ahmad Sahib wọ́n ṣe ọ̀rọ̀ Islamagos tí ó jẹ́ alátakò kan tí ó ní tó sọ nípa Hazrat Saad bin Abi Waqqas wípé Hazrat Saad bin Abi Waqqas àti Utbah wọ́n mọ̀ọ́mọ̀ ju ràkúnmí wọn sílẹ̀ ni láti lè bá wá àwáwí láti dúró sẹ́yìn, tó sì jẹ́ pé gbogbo ìgbésí ayé àwọn ẹni yìí ó fi hàn bí wọ́n ṣe jẹ́ ẹni tí ó gboyà tó sì tún jẹ́ pé ọwọ́ àwọn kèfèrí òun ni wọ́n ti jẹ́rìí kú, tí ó yẹ pé ẹnìkejì òun ni ó borí Iraq fún Islam. Látara bẹ́ẹ̀ ìmáàmú àwáwí àti ròyìnròyìn nípa wá ó jẹ́ nǹkan tí ó jẹ́ ohun òdì tí Margolis tí ó gbé jáde látọ̀dọ̀ ara tiẹ̀. Tí ó sì wà níbẹ̀ ni wípé ọ̀gbẹ́ni Margolis ó ń sọ nínú ìwé rẹ̀ wípé òun kọ ìwé òun pẹ̀lú àìní àgàbàgebè kankan nínú, ṣùgbọ́n ní ṣókí àwọn ènìyàn péréte mùsùlùmí yìí wọ́n dé ilẹ̀ Nakhla tí wọ́n sì bójútó àwọn iṣẹ́ eléyìí tí wọ́n ní láti lọ ṣe, tí àwọn kan nínú wọn tí wọ́n sì ní láti fẹ́ orí wọn kí àwọn ènìyàn kí wọ́n lè bá mọ̀ sí ẹlòmíràn tí wọn ò sì ní ròyìnròyìn kankan nípa wọn, ṣùgbọ́n wọn ò tí ì pẹ́ níbẹ̀ tí ó ṣe pé àwọn ikọ̀ Kùrẹ́ṣì péréte kan wọ́n dé ibẹ̀ tí wọ́n lọ láti Taif sí Mecca. Àwọn ikọ̀ méjèèjì yìí sì yìí wọ́n kojú ara wọn. Ó wá di pé láì jẹ́ pé wọ́n kúrò níbẹ̀ gan, àwọn mùsùlùmí wọ́n ní láti ṣe ìpinnu eléyìí tí kò tẹ́wọ̀n àwọn náà fúnra wọn lọ́rùn, ṣùgbọ́n nítorí ipò tí ó wà nílẹ̀ nǹkan tí wọ́n ní láti ṣe náà ni pé kí wọ́n ṣe àkọlù fún àwọn ikọ̀ ọ̀hún tàbí kí wọ́n kó wọn sí inú ìgbèkùn àbí kí wọ́n ṣe ikú pa wọ́n. Látara bẹ́ẹ̀ wọ́n mú orúkọ Ọlọ́run bá wọ́n sì ṣe àkọlù fún wọn, eléyìí tí ó mú ìkan nínú àwọn kèfèrí, wọ́n ṣe ikú pa ìkan nínú àwọn kèfèrí tí wọ́n sì mú 2 nínú wọn sí inú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. Báyìí ló fi di wípé ẹnì kẹrin ó rí ibi sá lọ tí ọwọ́ àwọn mùsùlùmí ò sì tẹ́, tí ó sì di wípé nǹkan tí wọ́n ṣe ní ìgbìyànjú ó rí àṣeyọrí. Látara bẹ́ẹ̀ àwọn mùsùlùmí wọ́n dojúkọ àwọn ikọ̀ ọ̀hún
tí wọ́n sì mú àwọn tí wọ́n kó sínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti ohun ìní wọn, wọ́n kó wọn lọ sí Medina. Ṣùgbọ́n nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n mọ̀ nípa eléyìí pé àwọn sàábé ni wọ́n ṣe àkọlù fún wọn, èyí bí wọn nínú lọ́pọ̀lọpọ̀, tí wọ́n sì sọ wípé ma amartukum bi qitalin fi shahril haram, pé mi ò fún yín ní ìyọ̀ǹda láti jà nínú oṣù haram, tí wọ́n sì kọ̀ láti gba ohun ìní tí wọ́n kó wá. Ní agbọ̀n kejì, àwọn Kùrẹ́ṣì àwọn náà bẹ̀rẹ̀ sí ní polongo wípé àwọn mùsùlùmí wọ́n ti yẹ májẹ̀mú oṣù harami, àti pé ẹni tí wọ́n ṣe ikú pa náà ó jẹ́ ìkan nínú àwọn adarí. Lára bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yìí ó di pé àwọn ènìyàn wọn ń pé ẹni ọ̀hún ó jẹ́ ẹni tí wọ́n ṣe ikú pa jẹ́ adarí nínú wọn, ìyẹn Umar bin Azrami. Ní ṣókí, àwọn ènìyàn wọn, ìyẹn àwọn ènìyàn tí wọ́n mú yìí, wọ́n kó wọn dé Medina nítorí pé Hazrat Sa'd bin Abu Waqqas àti Hazrat Utbah bin Ghazwan wọn ò tí ì darí ńgbà náà, tí òjíṣẹ́ náà sàlám sì wà nínú ìfòyà nípa wọn wípé tí wọ́n bá bọ́ sí ọwọ́ àwọn Kùrẹ́ṣì ò ní fi wọ́n lẹ̀ láàyè. Látara bẹ́ẹ̀, òjíṣẹ́ náà sàlám wọ́n kọ̀ láti fi àwọn tí wọ́n gbà nínú ìgbèkùn sílẹ̀ títí tí wọn yóò fi dé. Wọ́n sọ wípé nígbà tí àwọn ènìyàn mi tí wọ́n bá dé Medina, ìgbà wọn náà ni màá dá yín sílẹ̀. Lára bẹ́ẹ̀, ìgbà tí wọ́n dé Medina, wọ́n dá àwọn méjèèjì ọ̀hún sílẹ̀. Ẹnìkan nínú wọn, nígbà tí ó ń gbé Medina òun náà ni ó ní ipa lára rẹ̀ tí ó sì di mùsùlùmí, tí ó ṣe wípé ní ìṣẹ̀lẹ̀ kànga mìíràn náà ibẹ̀ ni wọ́n ti ṣe ikú pa, tí ó ti jẹ́rìí ikú ní ojú ogun. Kó tó di pé wọ́n lọ fún ogun yìí, Hazrat Mirza Bashir Ahmad wọ́n kọ nínú Siratu Khatam Nabiyyin wípé òjíṣẹ́ náà sàlám wọ́n ní láti kánjú lọ sí Badr. Nígbà tí wọ́n sì dé ilẹ̀ Badr, wọ́n ní ìwòye kan eléyìí tí ó ṣe pé kò sí nínú ẹgbà wá, tí òjíṣẹ́ náà sàlám tí wọ́n mú Hazrat Abubakar sí ẹ̀yìn, tí wọ́n sì ní kí àwọn mùsùlùmí kan tẹ̀síwájú. Lára bẹ́ẹ̀, wọ́n pàdé ará oko kan eléyìí tó ṣe pé wọ́n mọ̀ nípa látọ̀rọ̀ rẹ̀ yìí pé àwọn Kùrẹ́ṣì wọ́n ti dé tòsí ilẹ̀ Badr. Òjíṣẹ́ náà sàlám wọ́n gbọ́ eléyìí, wọ́n sì darí. Báyìí ni Hazrat Ali, Hazrat Zubair bin Awam àti Hazrat Sa'd bin Abi Waqqas ni wọ́n sọ fún wọn láti lọ ṣe ọ̀tẹlẹ̀múyẹ́. Nígbà tí wọ́n dé ilẹ̀ Badr, nǹkan tí wọ́n rí òun náà ni pé àwọn ènìyàn láti Mẹ́kà wọ́n ti wà níbi ìṣẹ̀lẹ̀rú, tí wọ́n sì ṣe àkọlù fún wọn. Ibẹ̀ ni wọ́n ti mú ẹnìkan nínú wọn sí inú ṣẹ́kẹ́ṣẹkẹ̀, tí wọ́n sì mú sí ọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. Lára bẹ́ẹ̀, òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n bi wípé àwọn ọmọ ogun yìí ibo ni wọ́n wà. Ó sọ wípé ó ń bẹ ní ibi ẹ̀yìn òkè báyìí. Wọ́n sọ wípé mélòó ni àwọn ẹni ọ̀hún. Wọ́n sọ wípé àwọn pọ̀, ṣùgbọ́n òun ò mọ iye tí òǹkà wọn jẹ́. Wọ́n sọ wípé ó dáa náà, sọ fún mi kí ni nǹkan tí ràkúnmí mélòó ni wọ́n ń dúnbú fún wọn lójoojúmọ́. Ó sọ wípé 10 ni. Báyìí ni òjíṣẹ́ náà sàlám ṣe kọjú sí àwọn sàbẹ́, tí wọ́n sì sọ wípé a jẹ́ pé 1,000 kan ni wọ́n. Ó ṣeé ṣe kí n ti ṣe àlàyé nípa eléyìí náà sẹ́yìn. Nínú ogun Badr, wọ́n sọ nípa ìgboyà Hazrat Sa'd wípé ní ogun Badr, Hazrat Sa'd bó tilẹ̀ jẹ́ pé wọ́n fi ẹsẹ̀ rìn ni, wọ́n bá àwọn tí wọ́n wà lórí nǹkan ìgòjà. Báyìí ni wọ́n ṣe mọ̀ ọ́ sí Farisi Islam, ìyẹn ni pé ẹni tí tó mọ ogun jà lórí ẹṣin. Ní ojú ogun yìí, Hazrat Sa'd bin Abi Waqqas wọ́n ní àwọn ènìyàn péréte tí wọ́n dúró ṣinṣin pẹ̀lú òjíṣẹ́ náà sàlám nínú ogun Badr, nínú ogun Uhud. Nínú ogun Uhud yìí, Hazrat Sa'd bin Abi Waqqas, Utbah bin Abi Waqqas, ó wà nínú àwọn ọmọ ogun àwọn kèfèrí tí ó sì ṣe àkọlù sí ọ̀dọ̀ àwọn òjíṣẹ́ náà sàlám. Nípa ìṣẹ̀lẹ̀ yìí, Hazrat Khalifatul Masih kẹrin wọ́n ṣe àlàyé báyìí pé Utbah ó ní ẹni bí ọ̀hún, tí ó ṣe wípé ó ṣe àkọlù bú tí ó fi fún eyín iwájú òjíṣẹ́ náà sàlám méjì.
ọmọ ìyá Utbah Hazrat Sa'd bin Abi Waqqas ń jà látọ̀dọ̀ àwọn mùsùlùmí nígbà tí ó mọ̀ nípa nǹkan tí ó ṣe fún tí Utbah ṣe yìí ó mú eléyìí ká lára tí ó sì sọ wípé mo ti níwòye láti pa ọmọ ìyá mi báyìí tó débi wípé kò sí nǹkan tí ó wú mi lórí tó eléyìí rí. Ẹ̀ẹ̀mejì ó ní wọ́n laporo àwọn ọ̀tá kọjá tí wọ́n sì ń wá oníbàjẹ́ ọ̀hún wípé kí ó ṣe wípé ọwọ́ àwọn náà ni àwọn yóò fi ṣe ikú pa, ṣùgbọ́n nígbàkúgbà tí ó bá ti ń rí àwọn náà ni ó ń ṣe ìgbìyànjú láti sá pamọ́. Wọ́n sọ wípé nígbà tí àwọn ṣe ìgbìyànjú láti laporo yìí lẹ́ẹ̀kẹta òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ṣe àánú fáwọn tí wọ́n sì sọ wípé ìrẹ ẹrúsìn Ọlọ́run ọba kí ni nǹkan tí ó fẹ́ láti gba ẹ̀mí rẹ̀. Mo sọ fún látara ìdádúró tí òjíṣẹ́ ńlá sallam fún mi yìí ìyẹn ló jẹ́ kí n dúró. Nínú ogun Uhud nígbà tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí àwọn sàbẹ́ tí wọ́n dúró pẹ̀lú òjíṣẹ́ ńlá sallam tí wọ́n kú péréte ní àsìkò wọn ẹgbàá wà nípa Hazrat Sa'd bin Abi Waqqas. Hazrat Mirza Bashir Ahmad wọ́n kọ báyìí pé Hazrat Sa'd bin Abi Waqqas wọ́n máa mú idà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n sì ní àyè kan òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ fún Hazrat Sa'd wípé kí àwọn òbí mi mo fa àwọn òbí mi jìn fún ọ látara bẹ́ẹ̀ kí o tẹ̀síwájú láti máa ta ọfà. Ní Hazrat Sa'd a máa mú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ìyẹngàn tí Hazrat Sa'd bin Abi Waqqas sì sọ nínú ẹgbẹ́ yìí kan pé ní ogun Uhud òjíṣẹ́ náà sọ̀rọ̀ wọ́n mú ọfà wọn wọ́n sì gbé lé mi lọ́wọ́ wọ́n sọ wípé ọ̀yá ta ọfà mo fi àwọn òbí mi jìn fún ọ. Hazrat Ali wọ́n ṣe àlàyé wípé yàtọ̀ sí Hazrat Sa'd bin Abi Waqqas mi ò gbọ́ kí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kí wọ́n sọ wípé àwọn fi àwọn òbí àwọn jìn fún ẹnikẹ́ni rí. Òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n sọ fún Hazrat Sa'd nínú ogun Uhud wípé mo fi àwọn òbí mi jìn fún ọ nítorí náà tẹ̀síwájú láti máa ta ọfà ìrẹ géńdé Ọlọ́run ọba. Ó tó tọ́ láti sọ ọ̀rọ̀ eléyìí náà ní bíbá wípé yàtọ̀ sí Hazrat Sa'd nínú ẹgbàá agbọ́ wípé Hazrat Zubair bin Al-Awwam ni òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé fidaka abi wa ummi pé mo fi àwọn òbí mi jìn fún ọ. Èyí wà nínú ẹgbàá ti Bukhari. Nínú ìṣẹ̀lẹ̀ ogun Uhud Hazrat Sa'd wọ́n ní àlàyé wípé ní ojú ogun Uhud òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n mú àwọn òbí àwọn méjèèjì wọ́n lè sọ wípé ẹnìkan bẹ láàrin àwọn kèfèrí eléyìí tí ó ń jà lọ́dọ̀ àwọn mùsùlùmí. Báyìí ni òjíṣẹ́ ńlá sallam sọ fún Hazrat Sa'd pé tẹ̀síwájú láti máa ta ọfà mo fi àwọn òbí mi jì fún ọ. Hazrat Sa'd sọ pé báyìí ni mo mú ọfà wọn tí mo sì ta sí ọ̀dọ̀ rẹ̀ tí mo sì rí pé ẹni òun ti kú àpòdà. Látara bẹ́ẹ̀ mo rí pé inú òjíṣẹ́ ńlá sallam dùn tí wọ́n sì rẹ́rìn músẹ́. Nínú ẹgbàá mìíràn wọ́n ṣe àlàyé báyìí pé ẹni tí ó jẹ́ abọ̀rìṣà ọ̀hún nínú ìwé ìtàn Himar ni wọ́n pe orúkọ rẹ̀. Wọ́n sọ wípé ìgbà tí mo ta ọfà tí ó dé ọ̀dọ̀ Ayman nígbà tí ó mu omi lọ́wọ́ lásìkò ọ̀hún Iban ó rẹ́rìn. Látara bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá fún Hazrat Sa'd ní ọfà kan tí ó sì ta ọfà ọ̀hún tó dé ọ̀dọ̀ Iban tí ó sì wó lulẹ̀. Látara bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàlám rẹ́rìn músẹ́ lé ilé lórí. Èyí wà nínú Sahih Muslim èyí tí a ṣe àlàyé rẹ̀ nísìn nípa rẹ̀ nínú àwọn láti ọ̀dọ̀ àwọn Noor Foundation ìtumọ̀ tí wọ́n ṣe síbẹ̀ tí wọ́n sì kọ ọ̀nkankan ní ìtọ́kasí ní abẹ́ rẹ̀ yí pé ìdùnnú òjíṣẹ́ náà sàlám ní àsìkò yìí ohun tí ó mú jáde ni wípé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba yìí pé ó yọ alágàbàgebè kúrò eléyìí tí ó lè kó ewu wá. Wọ́n tún sọ wípé nínú ogun yìí Hazrat Sa'd wọ́n ta ọfà 1000. Nínú ìpẹ̀tù Hudaybiyah àwọn ènìyàn tí wọ́n mú jáde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí Hazrat Sa'd bin Abi Waqqas wà nínú àwọn ènìyàn tí wọ́n mú jáde gẹ́gẹ́ bí ẹlẹ́rìí. Nígbà ìborí ogun Mẹ́kà Hazrat Sa'd bin Abi Waqqas àwọn ni wọ́n mú àsíá kan nínú àwọn àsíá mẹ́tẹ̀ẹ̀ta àwọn
muhajirin dání nínú hajj ìdágbére. Azad wọ́n ní ààrẹ nípa àlàyé yìí. Azad wọ́n sọ wípé nígbà tí àwọn dé Mẹ́kà àwọn ní ààrẹ tí àwọn sì dé etí bèbè ikú. Báyìí ni òjíṣẹ́ náà sàlám wọ́n wá bẹ̀ wù mí wò. Mo sọ wípé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run ọba, mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ó yẹ jẹ́ pé ọmọbìnrin kan ní péré ni mo ní tí yóò jogún mi. Ṣé mo lè fi ìdá méjì nínú mẹ́ta ṣe ìjùsílẹ̀ bí? Ṣé mo lè fi ìdá kan nínú mẹ́ta ṣe ìjùsílẹ̀ bí? Òjíṣẹ́ náà sàlám sọ wípé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n eléyìí náà pọ̀. Wọ́n sọ wípé ó sàn fún ọ láti fi àwọn ọmọ rẹ̀ sílẹ̀ ní ọlọ́rọ̀ ju kí o fi wọ́n sílẹ̀ nínú òṣì lọ, eléyìí tí wọn yóò máa tọrọ káàkiri. Látara bẹ́ẹ̀ nǹkan yòówù tí o bá ná ó rí ẹ̀san rẹ̀. Fún ìdí eléyìí débi pé omi eléyìí tí o bá bù sí aya rẹ̀ lẹ́nu náà ó gba ládàá rẹ̀. Wọ́n sọ wípé òye òjíṣẹ́ Ọlọ́run ọba, ṣé màá ní láti dúró fún ìjírà ìbínibí? Wọ́n sọ wípé kódà bí o bá dúró, ipò rẹ̀ yóò tún máa tẹ̀síwájú sí níwájú Ọlọ́run ọba, tí mo sì ní ìwòye wípé wàá wà ní ayé lẹ́yìn mi títí tí àwọn ènìyàn tí wọn yóò fi jẹ àǹfààní láti ara rẹ̀, tí àwọn kan wọ́n sì pàdánù látara rẹ̀. Nínú ẹgbàá mìíràn báyìí ni ó ṣe wáyé pé lẹ́yìn òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ṣe àdúrà yìí pé ìrẹ Ọlọ́run ọba, nínú àwọn sàábé mi fún àwọn sàábé mi ní àǹfààní láti parí ìrìn àjò wọn, tí o sì má dá wọn padà ní àsìkò yìí. Lára nínú ẹgbàá mìíràn wọ́n sọ pé Azad wọ́n wí pé nígbà tí mo wà nínú àárẹ̀, òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n wá bẹ̀ mí wò, tí wọ́n sì béèrè yìí pé ṣé o ti ṣe wàsíyà, o ti ṣe ètò ogún rẹ̀? Mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní mélòó? Mo sọ wípé mo kó gbogbo owó mi sí ojú ọ̀nà Ọlọ́run ọba. Òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam béèrè yìí pé àwọn ọmọ rẹ̀ kí ni nǹkan tí o fi sílẹ̀ fún wọn? Mo dá yìí pé ọlọ́rọ̀ ni wọ́n. Òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé ó dá náà ṣe ìjùsílẹ̀ ìdá kan nínú 10. Báyìí ni Azad sì sọ wípé mo tẹ̀lé sí ní sọ eléyìí, tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sì tẹ̀síwájú wípé Azad wọ́n fẹ́ fi gbogbo wọn sílẹ̀, ṣùgbọ́n òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n bẹ̀rẹ̀ sí ní dínkù títí tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé ó dá náà fi ìdá kan nínú 3 sílẹ̀, ṣùgbọ́n ìdá kan nínú 3 yìí náà ó sì tún pọ̀. Àwọn ènìyàn tí wọ́n ní ìmọ̀ wọ́n mú ẹ̀rí jáde nínú eléyìí wípé kò sí wàsíyà, èèyàn lè fi ogún lẹ̀, èèyàn lè fi ìjùsílẹ̀ tí ó kọjá ìlàta sílẹ̀ lọ. Wọ́n sọ wípé àdìsí ó mú ẹ̀rí lélẹ̀ wípé kí ènìyàn fi gbogbo nǹkan tí ènìyàn ní láti fi ṣe ìjùsílẹ̀ kò í ṣe àṣẹ nínú Al-Qur'an. Báyìí ni òjíṣẹ́ náà sọ pé yẹ́dí adákùn bí malihi yatasaddaqu wa yatakhaffafu an-nasa innama as-sadaqatu an zari binan. Èyí ni pé ó ń bẹ nínú àwọn èèyàn tí ó ń kó gbogbo ọ̀rọ̀ wọn wá láti ṣe ìjùsílẹ̀, tí wọ́n wà bẹ̀rẹ̀ sí ní tọrọ lẹ́yìn náà. Nítorí náà sàdákà, owó tí ó bá ṣẹ́kù la fi ń ṣe sàdákà. Lẹ́yìn náà ó sọ pé intaziru warathaka aghniya'a khayrun min an tazarahum alatan yatakaffafuna an-nasa. Pé tí ó bá fi àwọn tí wọn yóò jẹ ogún rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́rọ̀, ó sàn fún ọ ju kí o fi wọ́n sílẹ̀ ní ipò àìní kí wọ́n á máa tọrọ lọ́wọ́ àwọn ènìyàn káàkiri. Báyìí ló tún ṣe wà nínú hadith wípé Azad bin Abi Waqqas wọ́n tọrọ láti fi ìdá méjì nínú 3 sílẹ̀ gẹ́gẹ́ bí láti ṣe ìjùsílẹ̀. Lẹ́yìn náà wọ́n tún fẹ́ fi ìdá kan àtààbọ̀ nínú 3 sílẹ̀, wọ́n tún kọ̀. Lẹ́yìn náà wọ́n á sọ wípé ìlàta ni àwọn yóò fi sílẹ̀, wọ́n sì fún wọn ní ìyọ̀ǹda, ṣùgbọ́n wọ́n tún sọ wípé kódà ìkan ó lè fi ìlàta lẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ìlàta òun náà ó tún pọ̀. Lára bẹ́ẹ̀ nǹkan tí Islam kọ́ wa ó ní wípé kí èèyàn fi gbogbo ogún rẹ̀ sílẹ̀, ó jẹ́ nǹkan tí kò wà ní inú àṣà Islam àti àṣà àwọn sàábé, torí pé àwọn sàábé ọ̀hún wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣe ìjùsílẹ̀ tí wọ́n pọ̀ jùlọ.
pẹ̀lú bẹ́ẹ̀ náà ó wà nínú ìgbà yìí pé Hazrat Sa'd bin Abi Waqqas wọ́n ṣàlàyé pé ńgbà tí àwọn wà nínú àárẹ̀ ní Mẹ́kà òjíṣẹ́ náà sàlám wọ́n wá bẹ àwọn wò tí òjíṣẹ́ náà sàlám sì fi gbé ọwọ́ lé àwọn ní àyà tí mo fura sí pé àwọn ti gbọ́ lé mi láyà. Látara bẹ́ẹ̀ òjíṣẹ́ náà sàlám wọ́n béèrè yìí pé òun ní ọgbẹ́ ọkàn. Látara bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ Haris bin Kalada tí ó jẹ́ ọmọ ìyá àwọn Banu Saqif oníwòsàn ni, kò sì sọ fún yí pé kó mú àwọn dàbínù 7 láti Medina kí ó fún ọ kí ó sì fún ọ ní omi pẹ̀lú rẹ̀. Nínú ẹgbàá mìíràn ní òjíṣẹ́ ìṣẹ́lá wọ́n mú ènìyàn kan tí yóò máa tọ́jú Hazrat Sa'd ní Mẹ́kà tí wọ́n sì sọ fún yí pé bí Hazrat Sa'd bí wọ́n bá papòdà ní Mẹ́kà gbọ́dọ̀ sí wọ́n sí Mẹ́kà bí ó ṣe yí pé ẹ gbé wọn lọ sí Medina kí ẹ sì sí wọ́n síbẹ̀. Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu wọ́n ṣe àlàyé ìṣẹ̀lẹ̀ Hazrat Sa'd, wọ́n sì sọ wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọn kì í jẹ àwọn ẹran tí wọ́n bá ṣe ọdẹ wọn, ṣùgbọ́n ó tó wà nínú ẹ̀rí náà yìí pé wọ́n a máa ṣe ọdẹ fún wọn. Báyìí ni wọ́n sọ wípé Hazrat Sa'd bin Abi Waqqas wọ́n sọ wípé ehoro ni ó ń lọ yẹn torí náà ta ọfà mọ́. Látara bẹ́ẹ̀ ìgbà tí wọ́n ta ọfà sí wọ́n sì gbé jáde. Hazrat Sa'd ni Ọlọ́run bá tún fún ní àǹfààní pé láti borí ilẹ̀ Iraq ní ojú ogun Khandak. Ní àsìkò kan àwọn sàhábì alápọ̀nlé wọ́n bọ́ síwájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, wọ́n sì tọrọ wípé ní Khandak àwọn ènìyàn kan wà sílẹ̀ tí wọ́n sọ wípé wọn ò rí òkúta kan fọ́. Báyìí ni òjíṣẹ́ sàlám ṣe bọ́ síbẹ̀ tí wọ́n sì ń fọ́ òkúta yìí tí wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ń ṣe Allahu Akbar tí àwọn tí wọ́n wà ní pẹ̀lú wọn àwọn náà sì ń ṣe Allahu Akbar. Wọ́n sọ wípé ní àsìkò kan àwọn rí tí àwọn borí ilẹ̀ kan, ilẹ̀ tí wọ́n sì ń sọ lásìkò ọwọ́ Hazrat Sa'd ni ó ti ní ìborí. Ní àsìkò àwọn Lárúbáwá àwọn Kisra àti Khosrow ni wọ́n jẹ́ alágbára jù tí ó sì jẹ́ pé Madian, Qadsiya, Johola wọ́n jẹ́ àwọn ogun ńlá eléyìí tí a mọ̀ nípa Hazrat Sa'd bin Abi Waqqas. Nínú àwọn ìlú yìí Madian ó wà ní tòsí ilẹ̀ Iraq nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìlú ni wọ́n wà níbẹ̀ tí wọ́n wà ní ọjọ́ kan sí ibùsọ̀ kan sí ìkejì. ìyẹn ṣe ń pè ní Madian pé àwọn Madain àwọn ìlú tó ń pọ̀ níbẹ̀. Ṣùgbọ́n ní Qadsiya ibẹ̀ ni àwọn mùsùlùmí àti àwọn Farisi ti jà, wọ́n sì ń pe ogun òun ní ogun Qadsiya tí ó sì jẹ́ pé Qadsiya ní àsìkò yìí ó wà ní ibùsọ̀ 15 sí ilẹ̀ Kufa. Nahawand ó wà ní ilẹ̀ Iraq tí ó wà ní ibùsọ̀ 70 sí ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni Jalula òun náà wà ní tòsí Baqiyatul Ayman. Ibẹ̀ ni àwọn mùsùlùmí àti àwọn Farisi náà wọ́n tún jà níbẹ̀. Ní tí ó sì fà tí wọ́n ṣe pé ní Jalula ní pé ibẹ̀ ni àwọn ọmọ ogun Farisi ti sá padà ní Iraq. Hazrat Nu'man bin Harisa wọ́n tọrọ ìyọ̀ǹda láti kúrò nítorí bí wọ́n ṣe ń fi ara ní wọn. Hazrat Abubakar wọ́n fún wọn ní ìyọ̀ǹda. Hazrat Khalid bin Walid ni wọ́n wà ní iwájú. Nígbà tí wọ́n dé ilẹ̀ Syria tí Hazrat Abu Ubaidah tí wọ́n ní láti darí ogun. Báyìí ni wọ́n mọ̀ wípé iṣẹ́ ti pọ̀ lọ́rùn Hazrat Khalid bin Walid. Nígbàtí Hazrat Umar tí wọ́n di khalifa wọ́n rán àwọn ènìyàn lọ sí ilẹ̀ Iraq yìí tí ó tilẹ̀ jẹ́ pé mùsùlùmí náà ó ti ń borí àwọn Iraq lọ́wọ́. Látara bẹ́ẹ̀ ilẹ̀ Iraq yìí ó wà nínú àwọn ilẹ̀ tó wà ní abẹ́ Kisra tí àwọn mùsùlùmí sì ti ṣe òdiwọ̀n rẹ̀ tí wọ́n ìsìlà sí. Látara bẹ́ẹ̀ Quran Duft tí ó jẹ́ obìnrin kan nígbà náà ó jókòó ní orí ìtẹ́ tí ó sì ń darí wọn.
ó gbé gbogbo àwọn ìlú dìde láti gba ẹ̀san lára àwọn mùsùlùmí. Lásìkò yìí ló fi di pé Hazrat Musanna wọ́n ní láti dìde takò wọn. Nígbàtí Hazrat Umar tí wọ́n mọ̀ nípa rẹ̀, wọ́n fi àwọn ènìyàn ránṣẹ́ láti Ọ̀fà tí wọ́n sì sọ fún àwọn Kisra tí wọ́n dìde láti takò àwọn mùsùlùmí wípé ìwúrí ti dìde láti ọ̀dọ̀ àwọn Lárúbáwá náà tí gbogbo wọn ti ṣetán láti fi ẹ̀mí ara wọn jìn fún Islam. Báyìí ni Hazrat Umar wọ́n ṣe mú ìwòye wáyé pé ta ni kí wọ́n béèrè ìwòye pé ta ni kí wọ́n fi ṣe adarí ogun. Hazrat Umar fúnra wọn ti gbáradì láti darí ogun yìí, ṣùgbọ́n Hazrat Ali àti àwọn àgbààgbà sàábé wọn ò gba eléyìí nítorí pé lára bẹ́ẹ̀ wọ́n mú orúkọ Hazrat Said bin Zaid sílẹ̀. Láì àsìkò wọn ni Hazrat Abdurrahman bin Auf náà dìde. Wọ́n sọ wípé ìrẹ Amirul Mu'minin, mo mọ ẹni tí ó dáńtọ́ fún ojúṣe yìí. Hazrat Umar béèrè wípé ta ni ẹni òun. Hazrat Abdurrahman bin Auf sọ wípé Hazrat Saad bin Abi Waqqas ni. Látara bẹ́ẹ̀ gbogbo àwọn ènìyàn bẹ̀rẹ̀ wọ́n panu pọ̀ lórí Hazrat Saad bin Abi Waqqas tí Hazrat Umar sì sọ wípé innahu rajulun shuja'un lọ́rùn, ń pé ó jẹ́ ọkùnrin tí ó ní ìgboyà tí ó sì dáńtọ́ lójú ogun. Ilẹ̀ Musanna wọ́n dé ilẹ̀ Makam, wọ́n dé ilẹ̀ Zikar, eléyìí tí ó wà ní eléyìí tí àwọn ènìyàn ẹgbàárin tí ń dúró dè wọ́n nítorí pé wọ́n ti lára bẹ́ẹ̀ wọ́n mú Hazrat náà láti ṣe adarí. Ní ìbámu pẹ̀lú eléyìí wọ́n pàdé Hazrat Saad tí wọ́n sì fún wọn ní ìròyìn Hazrat náà. Látara bẹ́ẹ̀ Hazrat Saad wọ́n wo àwọn ènìyàn wọn tí wọ́n sì rí pé lọ́tún lósì wọ́n jẹ́ ọ̀kẹ́ kan àbọ̀. Lára bẹ́ẹ̀ àwọn ènìyàn tí wọ́n wà ní apá ọ̀tún àti apá òsì wọ́n pín wọn sí méjì tí wọ́n sì jẹ́ kí wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n sì tẹ̀síwájú, wọ́n dé ilẹ̀ Kọ́tíà tí wọ́n sì fún wọn ní ìṣéde. Ogun yìí wáyé ní ọdún kẹrìndínlógún Hijra tí àwọn ará Iran wọ́n wà níbẹ̀ tí wọ́n sì fún wọn ní ìró láti wọ Islam, ṣùgbọ́n wọ́n sọ fún wọn pé ẹni yìí ọwọ́ ẹ wà ní ìdíwọ́ kúkú, torí náà ebi yóò pa yín, ẹ ó sì kúrò lọ́dọ̀ wa. Bẹ́ẹ̀ ni Hazrat náà ṣe dáhùn pé a ti tẹríba fún iṣẹ́ Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀, torí náà a ti ṣetán láti fún yín ní ìró yìí. Bí ẹ bá gbà ó dára fún yín, ṣùgbọ́n bí ẹ bá kọ̀, ogun òun náà ni yóò yanjú láàrin àwa àti yín. Látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà ní inú odi wọ́n ti ṣe ìgbáradì láti ó kújà náà tẹ́lẹ̀. Wọ́n ń sọ pé ó dáa náà, àwa ni a fẹ́ bá yín jà, ẹ̀yin tó ń fún wa ní ìró Islam. Tó bá jẹ́ pé ẹ ti ṣetán ìjà, ó dáa náà, ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ìjà. Níṣókí ó sọ wípé òun fi oòrùn àti òṣùpá búra wípé àwọn yóò pa yín run pátápátá ní. Hazrat Mugira wọ́n sọ wípé la hawla wala quwwata illa billah, pé gbogbo agbára àti ìjọba Ọlọ́run ọba ni ó ní. Látara bẹ́ẹ̀ ó gun ẹṣin rẹ̀, ó sì tẹ̀síwájú. Ìró Hazrat Saad gbọ́ sí ọ̀dọ̀ Hazrat Umar dé ọ̀dọ̀ Hazrat Saad tí wọ́n sọ wípé ẹ kọ́kọ́ fún wọn ní ìròyìn ní. Látara bẹ́ẹ̀ wọ́n ṣe mú Hazrat Umar bin Khalif, Hazrat Ashad bin Qais Kinde, wọ́n rán wọn sí iwájú wípé tí ẹ bá ti dọ́dọ̀ wọn, wọ́n béèrè ìgbà tí wọ́n lọ́dọ̀ wọn béèrè pé ibo lẹ̀ ń lọ. Wọ́n sọ wípé láti lọ pàdé aṣojú yín, tí wọ́n sì bára wọn sọ̀rọ̀ tí wọ́n ṣe àlàyé. Báyìí ni àwọn ènìyàn tí wọ́n wà nínú ọkọ̀ ọ̀hún wọ́n sọ wípé òjíṣẹ́ wa ó ti ṣe májẹ̀mú fún wa wípé a ó borí ilẹ̀ yín, tí àwọn ènìyàn sọ wípé ilẹ̀ tiwa ni eléyìí. Báyìí ni wọ́n ṣe tẹ̀síwájú, wọ́n sọ wípé ó dára lójú wípé àwa á borí, tí ó ṣe pé ilẹ̀ yìí yóò sì bọ́ sí ọ̀dọ̀ wa. Lẹ́yìn náà wọ́n dé ọ̀dọ̀ àwọn Iran, wọ́n sì fún wọn ní ìròyìn ní ìpolongo Islam, ṣùgbọ́n eléyìí bí wọn nínú wípé tí ẹ bá tẹ̀síwájú a ó ṣe ikú pa yín. Lẹ́yìn náà ní ọjọ́ ìṣẹ́gun ó ní wọ́n bẹ̀rẹ̀ ogun yìí tí wọ́n sì Hazrat Saad ṣe aláàgbà ní ẹ̀mẹ́ta tí ogun sì bẹ̀rẹ̀. Hazrat Saad ni wọ́n ní àárẹ̀ tí wọ́n sì ní láti gbé wọn sí
ààyè ìpàgọ́ kan tó yẹ pé àti bẹ̀ náà ni wọ́n ti ń darí ogun. Nínú ìṣẹ̀lẹ̀ yìí Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu wọ́n ṣe àlàyé rẹ̀ wípé nígbà Hazrat Umar tí ilẹ̀ Khosrow tí wọ́n ní láti dojúkọ àwọn ará ilẹ̀ Khosrow tí wọ́n sì ń ṣe ìgbáradì, báyìí ni Hazrat Umar wọ́n ṣe mú àwọn ènìyàn sí ẹ̀yìn Hazrat Sa'd bin Abi Waqqas tí wọ́n síwájú. Báyìí ni Hazrat Sa'd wọ́n dé ilẹ̀ Qadisiyah tí Hazrat Umar sì fi àwòrán ilẹ̀ ọ̀hún ránṣẹ́. Hazrat Umar wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ ọ̀hún, wọ́n sì sọ fún yín pé kó tó di pé àwọn ẹ̀bá àwọn àbá Iran jà, ẹ kọ́kọ́ rán àwọn ikọ̀ kan sí ọ̀dọ̀ ọba Iran kí ẹ sì fún wọn ní ìpolongo Islam. Báyìí ni wọ́n dé ọ̀dọ̀ wọn nígbàtí àwọn ẹni yìí tí wọ́n dọ́dọ̀ àwọn ọba Iran. Báyìí ni ọba Iran sọ fún àwọn tí wọ́n ṣe ìtumọ̀ yìí pé kí ni wọ́n wá fún, bí wọ́n pé kí ni wọ́n wá fún, wọ́n sì sọ fún wọn yìí pé wọ́n sọ fún wọn nípa àgbédìde òjíṣẹ́ náà sẹ́lẹ̀m. Wọ́n sì fún wọn ní ìròyìn pé àwọn ni wọ́n náà wáyé pé kí á polongo ẹ̀sìn fún yín àti gbogbo àwọn ọmọ aláyé. Látara bẹ́ẹ̀ à ń ṣe ìpolongo ẹ̀sìn fún yín, a sì ń fẹ́ kí ẹ darapọ̀ mọ́ Islam. Eléyìí bí nínú lọ́pọ̀lọpọ̀ tí ó sọ wípé ẹ̀yin yìí ẹ jẹ́ aláìmọ̀kan. Tí ó bá jẹ́ pé eléyìí òjíṣẹ́ yín ni ó fún yín ní ìjọ ní ojúṣe eléyìí, tó bá jẹ́ pé oúnjẹ ni ẹ fẹ́, màá fún yín lóúnjẹ kí ẹ lè bá máa gbé ìgbésí ayé yín. Ṣùgbọ́n wọ́n sọ fún yín pé tó bá jẹ́ pé aṣọ ni ẹ fẹ́, màá fún yín ní àṣẹ nítorí náà kí ẹ padà sí ilẹ̀ yín. Torí pé tí n bá fẹ́ borí ilẹ̀ yìí, ìgbà tó wù mí máa borí ẹ̀. Èyí ṣe tí ẹ ṣe fẹ́ pàdánù ẹ̀mí yín sójú ogun. Nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀, báyìí ni àwọn ikọ̀ láti Islam, ìyẹn Hazrat Mughira bin Zara, wọ́n dìde nínú wọn sọ wípé gbogbo nǹkan tí ó sọ nípa wa yìí, gbogbo ẹ̀ ni ó jẹ́ òdodo. Dájúdájú a jẹ́ aláìmọ̀kan tí a sì máa ń jẹ àwọn ohun pẹ́pẹ́pẹ́ nílùú, ṣùgbọ́n Ọlọ́run bá ti ṣàoore fún wa, ó sì ti rán òjíṣẹ́ rẹ̀ sí ọ̀dọ̀ wa tí a sì nígbàgbọ́ nínú rẹ̀, tí a sì ń tẹ̀lé ìlànà rẹ̀. Eléyìí tí ó sọ wá di pé ní báyìí ìyàtọ̀ ńlá ti dé bá ìgbésí ayé wa. Torí náà gbogbo ẹ̀gbin ọ̀hún eléyìí tó sọ nípa wa kò sí nínú wa mọ́, a sì wá fún ohun ojú kòkòrò kankan. Nítorí náà ogun ti bẹ̀rẹ̀ láàrin wa. Ìpinnu tí yóò dìde báyìí àárín wa ni yóò ṣẹlẹ̀ lójú ogun. Nítorí náà gbogbo ohun yòdòyìn di ayé kò sí àǹfààní kan tí yóò ṣe fún wa. Látara bẹ́ẹ̀ èyí bí nínú, ó sọ pé ó dáa ẹ máa lọ mú. Wọ́n sọ pé torí pé ẹ ti ṣe ìgboyà níwájú mi, nítorí náà yàtọ̀ sí ẹrọ ọ̀fọ̀ yìí kò sí nǹkan kan tí màá fún yín. Látara bẹ́ẹ̀ àwọn sàbẹ̀ yìí wọ́n dìde láti kúrò ní inú àgọ́ rẹ̀. Ó sọ wípé ní báyìí ọba Iran ó ti fi ilẹ̀ rẹ̀ sí ìkápá wa báyìí. Nígbà tí ọba yìí tí ó gbọ́rọ̀ yìí, ó bínú dìde, ó sọ wípé ẹ gba ẹrù ọ̀fọ̀ tí ó ń bẹ lọ́wọ́ wọn, torí pé mo fún wọn ní ìyẹ̀pẹ̀ ìlú wa, ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà nǹkan mìíràn ni wọ́n tún gbé dìde. Ìgbà tí wọn yóò fi ṣe eléyìí, àwọn sàbẹ̀ ti tẹ̀síwájú nínú ìrìn àjò wọn. Lára bẹ́ẹ̀ òun ni ó fi di pé apá ilẹ̀ kan, ilẹ̀ Iran, ó bọ́ sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí. Kí wá ní ìyípadà eléyìí ṣe wá sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí? Òun náà ni pé látàrí ẹ̀kọ́ Al-Qur'ani wọ́n ti ní ìyàtọ̀ rere, wọ́n ti rí ẹ̀kọ́ rere tí wọ́n sì ti sọ wọ́n di ẹni tí ó ní ìwà eléyìí tí ó pegedé jùlọ. Báyìí ni wọ́n ṣe di ẹni tí ó ń polongo Islam káàkiri gbogbo àgbáláyé, tí wọ́n sì tẹ̀lé ìlànà ẹ̀kọ́ Islam, tí wọn sì ní ìfòyà kankan níwájú ẹnikẹ́ni. Ní ṣókí Usu sọ wípé àwọn yóò tẹ̀síwájú nípa wọn insha Allah, pé díẹ̀ sì ṣẹ́kù tí àwọn yóò sọ nípa wọn, ṣùgbọ́n ní báyìí àwọn yóò sọ nípa jánásà gọ́ọ̀b méjì tí àwọn máa kí. Aláwọ̀kọ́ òun náà ni Makalama Bushra Kinsaibe, tí wọ́n jẹ́ aya ẹni tó jẹ́ Nazir Talim Quran ní Pakistan. Ní oṣù tí ó kọjá lọ ni wọ́n papòdà, inna lillahi wa inna ilayhi raji'un.
nígbà wọn ò lè kí jánásà wọn nítorí ipò tí wọ́n ń lọ. mọ́sí ni wọ́n jẹ́, wọ́n sì fi ọmọkùnrin méjì àti ọmọbìnrin méjì sílẹ̀. Bushra Kansaiba àwọn àti ọmọ ìyá wọn ní wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ní Liberia, tí wọ́n sì tún ní àǹfààní láti jẹ́ sádà lájínà ní Liberia. Àwọn àti ọkọ wọn wọ́n lò ọdún 15 níbẹ̀. Wọ́n kọ nípa wọn wípé olóògbé wọ́n gbé ìgbésí ayé wọn pẹ̀lú ẹni tí ó jẹ́ wáfù náà, tí wọ́n sì ní láti lo àsìkò tí ó pẹ́ ní Liberia, tí ọkọ wọn sì jẹ́ Amir Jimoh nígbà náà, tí wọ́n sì tún ṣe àránṣẹ́ nínú ìpolongo ẹ̀sìn fún wọn gẹ́gẹ́ bí Sadar àwọn lájínà ìmọ̀ ìlà ní Liberia. Wọ́n tún ní àǹfààní láti iṣẹ́ níbẹ̀, tí nínú àwọn ọdún 15 tí wọ́n wà níbẹ̀ wọ́n ní malaria, wọ́n ní typhoid, ṣùgbọ́n pẹ̀lú bẹ̀ náà wọ́n ṣe sùúrù, wọ́n sì ní ìfaradà láti gbé ibẹ̀. Wọ́n ṣe ètò ẹ̀kọ́ àwọn ọmọ lọ́pọ̀lọpọ̀, tí àwọn ọmọ wọn sì wà pẹ̀lú jẹ̀mọ́ ní ọ̀nà tí ó tọ́. Ọmọ wọn kan tí ó jẹ́ ọ̀gá àgbà ní ilé ìwé, wọ́n ní ìyá àwọn ni ó fún àwọn ní ẹ̀kọ́ láti máa kírun déédéé, tí wọ́n sì tún ṣe ètò yìí fún àwọn tí wọ́n jẹ́ àbúrò àwọn bákan náà. Kí Ọlọ́run ọba kí ó gba àdúrà wọn lórí àwọn ọmọ wọn, kí ó sì jẹ́ kí àwọn ọmọ wọn tẹ̀síwájú nínú iṣẹ́ rere wọn. Kí Ọlọ́run bá ṣe àforíjì fún wọn, kí ó sì ṣe àánú wọn. Iqbal Ahmad Saib jẹ̀nọ́tẹ̀lẹ̀ kejì ní ti Iqbal Ahmad Saib tí ó wá láti ilẹ̀ Rampur. Wọ́n papòdà ní ọmọ ọdún 82. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọmọ wọn Iqbal Ahmad Saib ó jẹ́ mọ̀rọ̀bí ní Burkina Faso. Ó kọ yí pé nǹkan ní Amir Ahmad Saib wọ́n jẹ́ ọmọ sàbí Hazrat Masih Maud alayhi salam. Mia Imamuddin Saib wọ́n jẹ́ ọmọ Hazrat Masih Maud alayhi salam, tí Mia Pir Muhammad Hafiz Manisak Saib tí àwọn náà jẹ́ sàbí Hazrat Masih Maud alayhi salam, wọ́n sì tún jẹ́ ìbátan wọn. Nínú ojúṣe nínú jàmá wọ́n máa wà ní iwájú, wọ́n sì wà nínú àwọn adarí Ansarullah tí wọ́n tún jẹ́ mọ̀rọ̀bí atfal. Wọ́n sọ wípé láti kékeré ó ní àwọn ti rí wípé wọ́n máa kó owó jọ, wọ́n sì yọ sí ẹgbẹ́ kan. Wọ́n máa sọ wípé owó ti chanda ó ní àwọn kó sọ́tọ̀ yìí kí àwọn lè bá ṣe láti lọ ra san chanda ní àsìkò rẹ̀. Wọ́n máa ṣe tabligh pẹ̀lú ìwúrí lọ́pọ̀lọpọ̀, tí ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n wọ inú ìjẹ́ látàrí wọn. Wọ́n jẹ́ ni tí ó máa ń kírun lọ́pọ̀lọpọ̀, tí ó sì máa ń ṣe àdúrà. Wọn máa kí tàjú déédéé. Nígbà àti Burkina Faso wọ́n sọ wípé ní ọdún 2016 ni wọ́n wá sí Burkina Faso, tí ó ṣe pé gbogbo jásà tí ó wà níbẹ̀ ó ní wọ́n kópa, tí àwọn sì rí wọn máa ṣe nàrétà gbé pẹ̀lú ohùn rárá. Tí ìgbà tí wọ́n sì lé ibẹ̀, eléyìí ó fún wọn ní ìfọ̀kànbalẹ̀ àti ìyọ́nú, torí pé wọn ò ní àǹfààní láti ṣe jásà ní Pakistan láti iye ọdún yìí wá. Wọ́n fi ọmọ aya àti ọmọkùnrin 3 ọmọbìnrin 3 sílẹ̀ lọ. Ẹni tí ó jẹ́ mission in charge Burkina Faso wọ́n sọ wípé bó tilẹ̀ jẹ́ pé wọn ò fi bẹ́ẹ̀ gbédè nígbà tí wọ́n dé, nítorí pé èdè Faransé làwọn sọ, ṣùgbọ́n látàrí ìfẹ́ wọn gbogbo nǹkan wà ní ìrọ̀rùn, torí pé gbogbo nǹkan ni wọ́n máa ń ṣègbìyànjú láti gbọ́yé. Nígbà tí wọ́n papòdà àwọn ènìyàn gbóríyìn fún wọn. Wọ́n sọ wípé ẹni tí ó jẹ́ National Secretary ṣáàtọ̀ fún ìyẹn Burkina Faso wọ́n sọ nípa wọn wípé nígbà tí wọ́n papòdà wọ́n kọ wípé nígbà tí wọ́n wà ní Burkina Faso mo ní àǹfààní láti pàdé wọn, tí mo sì rí wọn gẹ́gẹ́ bí Ahmadi eléyìí tí ó dúró ṣinṣin. Kí Ọlọ́run bá kí ó ṣe àforíjìn fún wọn, kí ó sì ṣe àánú fún wọn, kí ó jẹ́ kí àwọn ọmọ wọn kí ó jèrè àwọn àdúrà wọn. Ọmọ wọn ò ní àǹfààní láti lè kópa nínú jẹ̀nẹ́sà báyìí. Jẹ̀nẹ́sà ẹlẹ́ẹ̀kẹta ó ní ti Gulam Fatima Sahiba, tí wọ́n jẹ́
aya Muhammad Ibrahim Saif. Ilẹ̀ Kotli ní Kashmir ni wọ́n ti wá. Ní ọjọ́ 18 oṣù keje 2020 ni wọ́n papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Ní ọdún 1946 ni bàbá wọn wọ inú ìjọ tí orúkọ wọn sì ń jẹ́ Nek Muhammad Rafiq Khan. Kó tó di pé wọ́n ṣe bàyà àti wọ́n ní àlàyé pé àwọn fẹ́ lọ pàdé àgbàlagbà kan ìgbà tí àwọn sì dé ọ̀dọ̀ rẹ̀. Ó sọ fún wọn wípé ìrẹ̀ Khalil Khan ní báyìí ó ti dé ọ̀dọ̀ wa. Khalil Khan sọ wípé mo ti mọ̀ báyìí. Wọ́n sọ fún wọn wípé nígbà tí àwọn rí àwòrán Hazrat Khalifat Masih kejì lọ́dọ̀ ẹnìkan, wọ́n sọ wípé ẹni àgbàlagbà tí àwọn sọ wípé àwọn rí náà lélẹ́yìí. Lára bẹ́ẹ̀ wọ́n ṣe bàyàtì pẹ̀lú àkọ́ránṣẹ́ aya wọn náà. Wọ́n sọ fún wípé bó ṣe ń ṣe bàyàtì fi ti tèmi náà ránṣẹ́ papọ̀ tí àwọn méjèèjì ṣe bàyàtì papọ̀. Tọkọtaya wọn jẹ́ olódodo. Bákan náà ni ọmọ wọn náà tí wọ́n jẹ́ olóògbé nísìn, wọ́n rí àǹfààní ẹ̀kọ́ látọ̀dọ̀ wọn tí wọ́n sì jẹ́ ní tán máa kírun dédé, wọn máa kí tàjú dédé. Àwọn ọmọ wọn ti rí wọn tí wọ́n máa wólẹ̀ síwájú Ọlọ́run bá lóru láti kékeré. Nígbàtí àwọn obìnrin tí wọ́n ní àǹfààní láti lọ sí mọ́ṣáláṣí láti kópa nínú jímọ̀, wákàtí kan sí àsìkò òun ni wọ́n ti máa ń dé mọ́ṣáláṣí láti ṣe àdúrà. Wọ́n jẹ́ ẹni tó ní ìgboyà tí wọ́n sì ní sùúrù lọ́pọ̀lọpọ̀. Ọkọ wọn kópa nínú ogun tí wọ́n sì mú wọn ní ìgbèkùn lẹ́ẹ̀mejì. Tí ní àsìkò kan wọ́n ní wòye pé wọ́n ti ṣe ikú pa wọ́n tí wọ́n sì ti kí jánásà fún wọn. Lẹ́yìn náà ni wọ́n padà mọ̀ pé wọ́n sì wà ní ààyè tí wọn yóò sì darí wá. Látara bẹ́ẹ̀ Ọlọ́run bá fún wọn ní àǹfààní láti darí. Olóògbé fi ọkọ wọn àti ọmọkùnrin 4 àti ọmọbìnrin 2 sílẹ̀ sáyé lọ. 3 nínú wọn jẹ́ wákìfù zindagi. Tí Muhammad Ijawid Saib wọ́n wà ní Zambia gẹ́gẹ́ bí mùrọ́bí. Nítorí àsìkò yìí wọn ò lè lọ sí Pakistan. Kí Ọlọ́run bá kí ó ṣe àforíjìn fún wọn, kí ó sì ṣàánú fún wọn, kí ó jẹ́ kí ire wọn tẹ̀síwájú nínú àwọn ọmọ wọn. Jánásà tí ó kàn wọn ni ti Muhammad Awal Saib láti Hyderabad ní ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2020. Inna lillahi wa inna ilayhi raji'un. Bàbá wọn Sheikh Daud Saib ni wọ́n kọ́ wọ inú ìjọ tí wọ́n sì ní ọmọ méjì, Muhammad Awal Saib àti Awal Majid Saib. Wọ́n rán wọn lọ sí Qadian fún ẹ̀kọ́. Ní Qadian nípa àwọn náà ní àǹfààní láti wà ní àwọn tí ń ṣe ètò Minalatul Masih ní àtìlẹ́pẹ̀pẹ̀. Ó ní wọ́n wà pẹ̀lú Hazrat Khalifat Masih kejì tí wọ́n sì ṣe ìrìn àjò pẹ̀lú wọn nígbà ìpínlẹ̀. Báyìí wọ́n tó wà pẹ̀lú Hazrat Khalifat Masih kẹta tí wọ́n sì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí awakọ̀ fún wọn. Lẹ́yìn náà wọ́n parí ẹ̀kọ́ wọn tí wọ́n sì ṣe diploma nínú physical education. Lẹ́yìn náà wọ́n tún ṣe MA. Lẹ́yìn èyí wọ́n lọ ṣiṣẹ́ ní Talim Islamic College láti ọdún 1973. Wọ́n lọ sí Gambia. Lẹ́yìn náà wọ́n tún lọ sí Nigeria láti ọdún 1986. Látọdún 1988 wọ́n ní láti lọ sí Germany tí wọ́n sì ní àwọn ọmọ wọn náà sì ṣe yìgì. Wọ́n ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí auditor fún jẹ̀mọ́. Ọmọ wọn Amatu Majid Saiba, wọ́n kọ wípé bàbá wọn jẹ́ ẹni tí wọ́n jẹ́ àpótí àdúrà tí wọ́n sì máa rìn kíkí mọ́ ìdúró ti khilafa fún àwọn ọmọ wọn. Kí Ọlọ́run bá kí ó ṣe àánú fún olóògbé kí ó sì ṣe àforíjìn fún wọn. Jánásà kẹ́yìn ní òní àwọn náà ní ti Makalam Salim Ahmed Jossi Saib láti Syria. Ní 30 oṣù kẹfà inú wọn papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọmọ Lukman Jadid Saiba àti ọmọ wọn wọ́n wà ní UK báyìí. Wọ́n sọ wípé Salim Jadid Saib ní ilẹ̀ Damascus nígbàtí wọ́n wà ní ọmọ ọdún 18. Látàrí Makalam
zihar ni wọ́n fi wọ inú ìjọ. wọ́n sọ fún wípé àwọn lálà tí àwọn sì rí Hazrat Masih Maud alayhi salam tí à ń ṣe bayat láti bẹ̀. látara bẹ́ẹ̀ ẹ̀rẹ́sẹ̀ wọ́n fún wọn ní ìtumọ̀ ìwé tí wọ́n ti tú fún èyí tí ṣe philosophy of teachings of Islam. lẹ́yìn náà wọ́n ka ìwé ọ̀hún tí wọ́n sì lọ sí ọ̀dọ̀ Amir Syria nígbà wọn tí wọ́n sì ṣe bayat ní ọ̀dọ̀ àwọn ẹbí wọn. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àkọlù ṣùgbọ́n wọ́n dúró ṣinṣin. wọ́n ní àǹfààní láti lọ sí ilẹ̀ Pakistan nígbà Hazrat Khalifatu Masih ẹlẹ́ẹ̀kejì. ní àsìkò wọn Hazrat Muslim Maud radiyallahu ta'ala anhu wọ́n gbé ní abẹ́ ní ọ̀dọ̀ wọn Hazrat Muslim Maud fún ọdún 6. ní àsìkò wọn sì tó kọ́ èdè Urdu ní ìbámu pẹ̀lú ìlànà Hazrat Muslim Maud. wọ́n ṣe nìkà fún wọn ní Pakistan. aya wọn ọmọ wọn ibà Jari Saib wọ́n sọ wípé bàbá wọn máa fún àwọn ní ìlànà nípa ètò khilafa tí wọ́n sì máa ní kíkí mọ́ fún àwọn lọ́pọ̀lọpọ̀. aya wọn ti papòdà ní ọdún díẹ̀ sí àsìkò tí wọ́n sì ní àwọn ọmọ lọ́kùnrin àti lóbìnrin. lọ sí ọmọọ̀sẹ̀ wà ní Poland báyìí. ibà Jari Saib wọ́n sì tún ní ọmọ méjì àti ọmọkùnrin méjì àti ọmọkùnrin méjì àti ọmọbìnrin méjì. àwọn náà wà níbí ìgbà tí wọ́n ṣe iṣẹ́ yẹn. Bilal Taye Saib náà wà níbí ìgbà tí wọ́n ṣe ń ṣe ìtumọ̀ kí Ọlọ́run bá kí ó fi ìbùkún wọn kí ó sì jẹ́ kí wọ́n lè tẹ̀síwájú nínú ìṣòdodo. ọmọ wọn Lubna Abdul Kabir Al-Jabi ó kọ wípé wọ́n a máa kọ àwọn àṣàkáṣà àti bídíà fún wa tí wọ́n sì máa fún wa ní ìyànjú láti dúró ti Ọlọ́run ọba kí a sì tọ́jú àwọn arúgbó. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní wọ́n gbẹnu jẹ̀mọ́ látọ̀dọ̀ wọn tí àwọn kìrìsìtẹ́nì náà sì wà pẹ̀lú wọn. lẹ́yìn náà wọ́n sọ pé ogógbè tí wọ́n fún wa ó náà ní láti dúró ti khalifa ká sì tẹ̀lé gbogbo àwọn ìlànà wọn kí a má ṣe kùdẹ̀kùdẹ̀ nínú tabligh kí a sì má ṣe àdúrà nígbà gbogbo kí a sì má ṣe ní ìfòyà nípa ìwà ibi kan tí ó lè kó wọn látọ̀dọ̀ àwọn ènìyàn ní ojú ọ̀nà ìpolongo sí ojú ọ̀nà Ọlọ́run ọba. nígbà tí wọ́n sọ fáwọn nípa nǹkan tí Hazrat Masih Maud alayhi salam àti àwọn ìjọ wọn fún wọn ní ìlànà yìí pé kí àwọn ṣe bayat. wọ́n sọ yìí pé àwọn ojú ọ̀nà tí wọn ni kìí ṣe yìí pé wọn yóò fi àsìkò sílẹ̀ bí ó ṣe yìí pé nígbà wọ́n á fún wọn ní àwọn ìwé Hazrat Masih Maud àti ti àwọn khulafa láti kà. wọ́n sọ pé àwọn tí a jẹ́ ọ̀rẹ́ láti ilẹ̀ Lebanon a ṣe bayat látọwọ́ olóògbé látàrí olóògbé tí a sì mọ̀ gẹ́gẹ́ bí oore láti ọ̀dọ̀ wọn tí a sì mọ̀ rírì rẹ̀ tí a sì ń ṣe àdúrà fún wọn. Mọ̀tàlẹ́ Kader Saib tí wọ́n jẹ́ ará Syria tí wọ́n sì ń bẹ ní Canada nísìnyí wọ́n sọ pé wọ́n jẹ́ adarí agbègbè kan ní Syria tẹ́lẹ̀ rí tí ó sì pé àwọn aṣọ máa lọ sí ọ̀dọ̀ wọn. wọ́n máa sọ fún àwọn wípé àwọn fẹ́ kó ṣe wípé ní ojú ọ̀nà khilafa òun ni àwọn yóò papòdà sí. wọ́n sọ wípé nígbàkúgbà tí àwọn bá gba ìlànà látọ̀dọ̀ khalifa wọ́n bá fi ìwúrí hàn pé nǹkan yòówù tí wọ́n bá fún àwọn ní ìlànà rẹ̀ wọ́n ni àwọn yóò ṣe. ní wọ́n wá sí Jassa UK ní bíbá wọ́n sì ní ìwòye pé ó ń wù mí kó ṣe pé ní bíbá ni màá papòdà sí nítòsí khalifa tí eléyìí yóò sì jẹ́ ohun tí ó wù mí lórí jùlọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n gba ìjọ látọ̀dọ̀ Jari Saib tí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sì jẹ́ olódodo nínú ìjẹ̀mọ́ tí wọ́n sì ti kọ àkọránṣẹ́ sí mi òṣèlú ni wọ́n ti kọ àkọránṣẹ́ sí àwọn láti fi ìwúrí wọn hàn. lẹ́yìn náà wọ́n sọ pé Mọ́lánà Gulam Rasul Lọ́jíkì fúnra wọn ni wọ́n sọ fún àwọn pé kí àwọn tú ìwé àwọn Ayatul Kursi sí èdè Lárúbáwá kí àwọn Lárúbáwá kí wọ́n lè bá a mọ̀ nípa bí àwọn sábẹ́ Hazrat Masih Maud alayhi salam ṣe rí. èdè Lárúbáwá ni èdè wọn. lẹ́yìn náà wọ́n kọ́ Urdu wọ́n a máa sọ Farisi wọ́n sì tún kọ́ èdè Gẹ̀ẹ́sì náà ní ọdún 2005. wọ́n òtún ní nígbà tí àwọn lọ sí Qadian àwọn ní àǹfààní wọ́n pàdé àwọn tí àwọn sì rí wọn ní ipò ìrẹ̀ lọ́pọ̀lọpọ̀. nígbà tí wọ́n sì tún wá sí UK sí Jassa wọ́n tún pàdé àwọn wọ́n sì sọ fáwọn yìí pé
àwọn ní àmọ̀dájú nípa khilafa ahmadiyya tí àwọn ní ìtẹríba àti ìgbàgbọ́ eléyìí tí ó péye tí wọ́n sì ń ṣe tọrọ àdúrà yìí pé kí àwọn wà pẹ̀lú ìjọ kí ọlọ́run bá kí ó jẹ́ kí àwọn ọmọ wọn lè dúró sí ojú ọ̀nà ìjọ kí ó sì ṣe àforíjì àti àánú fún wọn. ما كان